ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? gbogbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Kaftan television Yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenka. Kaftan television Yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà. ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti tọ́ ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn tẹ́ ẹ bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ orí ètò ǹjẹ́ ẹ ti gbọ́ náà lẹ́ṣẹ̀ wà níkànnì Kaftan television Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà. ní báyìí a ti ní àlejò wa nílé agbára. gbogbo àwọn ìròyìn tá a ti kà sí etí ìgbọ̀yìn tá a ka èrèfé rẹ̀ àti àwọn nǹkan míì gangan náà ló mú wa gbé wọn wá a tún béèrè ìbéèrè nípa àwọn ìròyìn náà. ẹni tí ń bẹ ilé agbára fún tòní náà ni wọ́n máa ń kọ́ ní àwọn Rotary Club báyà pé Rotaract àbí kí ni Rotarian ẹ̀dà ẹ tún pè dára torí eyín tèmi o. Rotarian Tokunbo Toriola. Rotarian Tokunbo Toriola ọmọ lórí ẹkùn Ìbàràpá ni wọ́n ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n sì jẹ́ onímọ̀ nípa òṣèlú iṣẹ́ ọ̀gbìn gbogbo kódà wọ́n jẹ́ aṣíwájú àwọn ọ̀dọ́ ní ẹkùn ọ̀hún. wọ́n wà lára àwọn tó ṣe iṣẹ́ takuntakun fún ẹni tó jáwé olúborí ètò ìdìbò sí ipò aṣojú-ṣòfin ní ẹkùn Ìbàràpá Central àti North ìyún Dr. Adépọ̀jù tí ọ̀pọ̀ mọ̀ sí Ìbàràpá kan. ẹ káàbọ̀ sílé agbára. ẹ ṣé mo kí atọ́kùn àti gbogbo àwọn ará wa nílé. ẹ ṣé fún àǹfààní tí ẹ fún mi. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan èmi náà ni ààrẹ ẹgbẹ́ Rotary Club ti ìlú Iléṣà. mo láǹfààní àti wà l'Ábùjá nítorí pé à ń ṣe district conference wa lọ́wọ́ ní Chambers of Commerce. District conference ti district 9125 because láti July 1 sí June 30 ní ọdún wa ní Rotary. so èmi náà gbéjọba kalẹ̀ tí ó bá fi di June 30 báyìí. ẹ̀yin náà gbéjọba kalẹ̀ ẹlòmíì ò tún gbàjọba. ẹlòmíì ò bá tún gbéjọba. ìgbà ò lọ bí òréré adú yóò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. ìgbà ló nígbà sí lò. ní irú pàdé láti máa ń sọ àwọn àṣeyọrí tá a náà ti ṣe ní ọdọọdún. so kálukú náà kó rìpọ́ọ̀tì ẹ̀ wá. ẹ kó rìpọ́ọ̀tì ẹ̀ wá. ẹ jẹ́ àṣẹ báyìí Yorùbá ní tá bá débi iṣẹ́ ṣíṣe là ṣe. kó tó di pa àmọ́ ọ̀rọ̀ Rotary tá a mọ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sí Ìbàràpá. ọ̀gbẹ́ni Toriola tí ọ̀pọ̀ mọ̀ sí Toks ẹ jẹ́ ọ̀kan gbòógì lára àwọn tó ṣiṣẹ́ takuntakun tí Dr. Adépọ̀jù tí ọ̀pọ̀ mọ̀ sí Ìbàràpá kan tí ó fi wọlé ìbò sí ipò aṣojú-ṣòfin l'Ábùjá nínú ẹgbẹ́ òṣèlú PDP. kí ni àwọn kùdìẹ̀kudiẹ tẹ́ ẹ rí nínú ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ yíyan Honorable Saubana tí wọ́n wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti ṣe bí ẹ̀mẹ́ta kó tó di wípé wá wò pé òun lọ ẹni tó yẹ ká ṣe bẹ́ẹ̀ ká tẹ̀lé rèé àbí ẹ kàn wò pé mo nífẹ̀ẹ́ Dr. Adépọ̀jù ilẹ̀ fi tẹ̀lé wọn àbí kí ni ohun tẹ́ ẹ tún wá rí nínú ẹni tẹ́ ẹ dìbò yàn yìí wípé ó lè ṣe tẹ́ ẹ fi dìbò yàn ní Ìbàràpá. dókítà mo dúpẹ́ Omida Anu ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo wa ló máa ń jẹ́ pé a máa ń ṣe àwọn nǹkan kan ẹlòmíín ṣàdédé máa ń ṣe nǹkan kò ní mọ̀dí ṣùgbọ́n irú èmi ní ọjọ́ tí mo dà dé torí ta bá ń kà lé ní èjì ẹ̀ta àwa náà ti ń gbẹnu lé ọ̀nà 50 lọ báyìí nísìn so tabadẹ̀ ti ń ka ìbò bó bá tẹ̀ jẹ́ pé ìbò 1979 kò ṣojú mi mo wà láyé o ṣùgbọ́n mo ti mọ ọ̀tún yàtọ̀ sí òsì 1983 tí wọ́n ṣe mí kó tó di pé àwọn ológun wá wọ́n dàrú kò ṣojú mi n ò dìbò kò ṣe pé mo sì láyé mo wà láyé mo ti mọ fìrífìrí pé wọ́n fẹ́ dìbò
so láti ìgbà tí ó wá ti di pé a di zero party a di ìbò ìkíní ó di 99 tí Fourth Republic padà wá èmi náà ti ń lóye mo sì láǹfààní àti kàwé níwọ̀nba so níwọ̀nba ìwé tí mo kà yẹn ó gbé mi káàkiri àwọn ìpínlẹ̀ kan ní àǹfààní iṣẹ́ tí mo tún ń ṣe mọ̀ pé mo jẹ́ procurement manager fún iléeṣẹ́ kan mo ti ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ní òkè ọ̀yà ní apá ìwọ̀ oòrùn ìlà oòrùn àti ní ìwọ̀ oòrùn tí mo ti wá mo ti ṣiṣẹ́ ní gbogbo agbègbè Àbújá pẹ̀lú Nasarawa state wọ Niger ó dàbí pé nínú 36 state Nigeria yìí state ẹyọ kan ni mo ti dé which is Maiduguri Borno state mo ti dé 35 at Abuja yìí so ṣẹ́ẹ́dẹ̀ mọ̀ pé ẹni tó bá lọ ìlú mẹ́wàá ó sàn ju ẹni tó kàwé mẹ́wàá lọ torí ohun tó ń bá rí nílùú mẹ́wàá yẹn yóò fi jẹ́ kó tayọ ẹni tí bí wọn. Mo láǹfààní àti lọ àwọn orílẹ̀-èdè káàkiri lágbàáyé náà ó kéré níye bí orílẹ̀-èdè méje mo ti gbìyànjú àti dé so àwọn kankan lèmi náà rí ń bẹ tí mo ń rí tí mi rí ládùúgbò mi ó dẹ̀ máa ń jọ mí lójú pé báwo ló ṣe jẹ́ nígbà tí wọ́n fà wá rí tàbí wọ́n fi wá bù tí nǹkan yóò fi ṣẹlẹ̀ àwọn àǹfààní yìí mo dẹ̀ rí pé àǹfààní máa ń wá nípa pé mo mọ̀yàn tó ní ìdí nǹkan tí mi rí pé a ní so ìbò máa ń pè nǹkan ní comparative advantage so táwa bá nílẹ̀ ẹ̀yin jẹ́ni tó nífẹ̀ẹ́ sí àti dáko mo lè sọ pé ọ̀rẹ́ mi má bọ́ ń lù wá ó lè ṣe kíní abẹ wálẹ̀ a lè dá oko yìí so àǹfààní tó bá wá ń bẹ àwọn èèyàn wọ́n máa ríṣẹ́ nǹkan mi ò tún máa ṣẹlẹ̀ so bàbá ṣe jẹ rìn tó òun náà ni irú nǹkan yẹn ṣẹlẹ̀ nígbà tí àwa ń ṣiṣẹ́ láwọn company tá a wà láti lè gbé àwọn warehouses wa àwọn branches wa síbi tí a wà so nígbà tí òṣèlú ìwà bẹ̀rẹ̀ a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń rán níṣẹ́ tí wọ́n ń ṣojú wa kálukú náà gbìyànjú tiwọn o so dẹni ẹni tó wá wà ń bẹ tẹ́lẹ̀ wọ́n lórí ọ̀fẹ́ àti dìbò ní ẹ̀mẹ́rin tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ti ṣojú wa ní ẹ̀mẹ́ta wọ́n dẹ̀ ti ṣalága ìbílẹ̀ ìyẹn àwọn fìdíhẹ́ náà fún ìgbà díẹ̀ so a mọ̀ wọ́n bí ẹ̀gbọ́n wa àdẹ̀mọ́ èjì tí wọ́n bẹ̀rẹ̀ ìgbà táwọn náà bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí ì kọjá ọmọ 29 36 39 so ní èjì táwa wà yìí sìn àti jù wọ́n lọ so ó yẹ káwọn náà lè rántí pé ogún ọdún táwọn ti wà ń bẹ̀ yẹn àwọn kan náà tún ti ní ìmọ̀lára tàbí experience tí wọ́n lè lò fún ìlú wọn so ó yẹ ká máa change ọwọ́ ká dẹ̀ tún máa wo ìrírí ẹnì kọ̀ọ̀kan láti jẹ́ pa máa fi change ọwọ́ kò yẹ kéèyàn ṣẹ̀ṣẹ̀ sọ fún ọ pé ó yẹ káwọn jókòó kí wọ́n jẹ́ kẹ́lòmíì náà tún ṣe kí wọ́n máa guide ẹlòmíì kò ṣe pé a fẹ́ràn wọn o a fẹ́ràn wọn ṣùgbọ́n bá ṣe lè hùn ká fẹ́ràn èèyàn tó bá dàsìkò kan náà nígbà tí òun ṣe òye ọba oyè ọba nìkan náà máa ń jẹ lájẹwọ̀ irú káràn èèyàn níṣẹ́ ìlú tó bá ti àwọn tó ṣòfin tí wọ́n ní executive máa ju ẹ̀ẹ̀mejì lọ tẹ̀léra wọ́n mọ̀dé tán fi sọ bẹ́ẹ̀ tó bá yẹ̀yìn ó di lord of manor tí ó pé ta ni ó mú mi so ta ni ó mú mi yẹn ti fẹ́ máa wọnú àwọn ẹ̀gbọ́n wa yẹn so wọ́n ti wò pé àwọn nìkan ni wọ́n lè ṣe é dáadáa ọ̀pọ̀lọpọ̀ wọn nísìn wọ́n ti wò wípé àwọn nìkan ni wọ́n ní ìmọ̀ tó ju tẹlòmíì lọ ìgbà táwọn náà dẹ̀ ń ṣe nǹkan yẹn nǹkan làwa míì náà ń ṣe so èmi wá wòye wípé wọ́n tẹ̀ tún lo ọ̀pọ̀ ọlá láti fẹ́ fi gbá àwa kan lójú torí inú ẹgbẹ́ tí wọ́n fi dìbò yẹn làwa wà tẹ́lẹ̀ so ìgbà tí wọ́n kàn dé kíní àwọn kún bí oṣù kan wọ́n dé àwa kan tí ń ṣe bí ọdún mẹ́ta pa náà fẹ́ lọ ṣojú ìpínlẹ̀ wa nílé ìgbìmọ̀ aṣòfin bẹ́ẹ̀ táwọn ẹlòmíràn ti tọ́jú ẹgbẹ́ tọ́jú ilé tọ́jú kẹ́nìkan wá dé kó nítorí pé òun mọ èèyàn níbì kan òun mọ àwọn kan ni wọ́n ṣe wá ṣe mọ̀ pé ó tàbùkù bá sense of judgement àti reasoning àwọn èèyàn tó bá dọjọ́ ọ̀la kan ọmọ mi á béèrè lọ́wọ́ mi pé dáàdì mi because mo tẹ̀ ní àwọn ìbejì ìkànjọ́ kan béèrè lọ́wọ́ mi pé dáàdì when are you having your election again mo náà ti dàrú ó ní what's the meaning of that ọmọ yẹn ń béèrè pé kí ni ìtumọ̀ kó wọ́n dàrú ṣe mọ́ ni gbogbo gbàtẹ́ ń sínlé tẹ́ máa ń travel yẹn máa ní pé torí pé ẹ fẹ́ dìbò ìjọ wo nìbò yẹn mi lè sọ fọ́mọ mi pé ẹ̀gbọ́n wa kan ti wá dàbòrú àdìbò a sì fowó gbà fọ́ a dẹ̀ ti náwó so ìyẹn náà tó bí wa nú so aláǹfààní àtijọ́ jókòó pẹ̀lú wọn
ṣùgbọ́n gbà táwa jókòó pẹ̀lú wọn béèrè lọ́wọ́ wọn pé ẹ ti dàgbà ẹ̀gbọ́n ẹ ní sùúrù ẹ rán wa níṣẹ́ yẹn káwa lọ jẹ́ṣẹ́ yẹn wa ṣùgbọ́n wọn gbàgbọ́ pẹ̀lú mi gbọ́n tó wọn so nígbà tí àwa náà dẹ̀ rí pé ó dà ẹni tó wá tó o pé à ń ṣọmọdé tó dẹ̀ rí pé àwọn ọ̀dọ́ wọ́n fẹ́ràn wa wọ́n dẹ̀ ṣùgbà wa àtàwọn ìyá lọ́jà torí pọ̀ mọ̀ yọ ọlọ́gẹ̀dẹ̀ lèmi náà so mo dẹ̀ báyà mi roko ìyá mi máa ń roko bí àgbẹ̀ ńgbà táwa kéré ni so òwò ló jẹ́ kí àwọn wọ̀nyẹn gbàgbọ́ nù mí gbogbo àwọn ìyá lọ́jà gbàgbọ́ nù mí gbogbo àwọn bàbá gbàgbọ́ nù mí àwọn àgbẹ̀ wọ́n gbàgbọ́ nù mí so gbọ́n náà lájọ jókòó wọ́n dẹ̀ wò pé Tókunbọ̀ jẹ́ ṣùgbà ẹni yìí kóun náà tún gbìyànjú ẹ̀ wò tàbá torí tiẹ̀ àmọ́ the next thing òun la ṣe gbárùkù ti honourable Adépọ̀jù Dr. Adépọ̀jù so adẹ́gbàgbọ́ nú Ọlọ́run pé ó ti gbé lókèrè lọ́hùn fún bíi almost 18 years so àwọn náà ti rí nǹkan ó tún lórúkọ torí pé orílẹ̀-èdè bàbá tiwọn náà ti wà ní òṣèlú wọ́n ti ṣe rector poli Ìbàdàn rí nígbà tó ń wà ń bẹ̀ wọ́n jà fitafita fún àwọn aráàlú wa láti ríṣẹ́ ni o láti lọ léèwé ọ̀pọ̀lọpọ̀ bá má kàwé ládùúgbò wa bàbá yẹn lọ́lọ́run lò lọ́pọ̀lọpọ̀ gbà so àwọn pedigree yẹn làwa wò mọ́ lára pé kò ní fẹ́ kórúkọ dáadáa yẹn kó bàjẹ́ so àwa náà wá wò pé pẹ̀lú orúkọ dáadáa tí àwa náà ní ẹni tó bá jẹ́ pé ó ń ronú tẹlómi mọ́ tiẹ̀ ẹ jẹ́ kájọ rìn pọ̀ so ohun tó fà á tí a fi jọ ṣùgbà wọn nìyẹn. ẹ ṣe àdúpẹ́ ìbéèrè tí mo fẹ́ béèrè lórí ọ̀rọ̀ tí mínísítà fọ́rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè Rauf Arẹ́gbẹ́ṣọlá lè tán wípé àwọn ọgbà ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè ìjọba àpapọ̀ wọn ò ní lè tẹ̀síwájú láti máa ṣètọ́jú àwọn ẹlẹ́wọ̀n ilé tó jẹ́ pé ó jẹ́ ti àwọn ìjọba ìpínlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí akọ̀wé láíláí fún ẹ̀ka náà tó sọ lánàá òde yìí bílíọ̀nù 22 yẹ 22.4 billion naira náà níjọba àpapọ̀ ná lórí àwọn ẹlẹ́wọ̀n ní ojoojúmọ́ lè tó àwọn kí mínísítà náà kó sọ bẹ́ẹ̀ kí lẹ rí sí ọ̀rọ̀ tí mínísítà tó sọ náà. ṣẹ́rí láyé yìí nǹkan tèmi máa ń ṣàkíyèsí jù ni pé ẹni tó gbèrú iléeṣẹ́ ìkàlẹ̀ wọ́n máa ń retí èrè. bẹ́ẹ̀ni. so tí àwọn bá ń ṣe nǹkan tí ò mérè wá èèyàn máa ń tún èrò ara ẹ̀ pa ṣé yẹ kí n máa kówó sí kinní ni àbí kí n máa kówó sí. mo lò almost about 15 years ní private practice so tí àwọn tó dá iléeṣẹ́ sílẹ̀ tó bá rí pé owó ò wọlé ìsìdákọ́kọ́ dá àwọn èèyàn dúró so efficiency of running our correctional centers òun ni ẹ jẹ́ ká wò àwọn orílẹ̀-èdè tó wà lágbàáyé wọ́n ní ẹlẹ́wọ̀n lọ́dọ̀ wọn náà àwọn ẹlẹ́wọ̀n bòmíì wọ́n wà more productive for their economy than some other countries. Look at the country like Turkey. Àwọn ẹlẹ́wọ̀n tiwọn lọ́dún iye tí gómìnà tí ìlú ń pa látòrí wọn ó pọ̀ ju iye tí àwa tí à ń ṣiṣẹ́ yìí lọ. Because nípa ṣe ọ̀nà tí wọ́n bá ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí wọ́n bá ṣe. Orílẹ̀-èdè China náà ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ rí tán kó wá bí ìhun ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé wọ́n wá ń serve term ni. So iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn bóyá wọ́n ń ṣiṣẹ́ labourer ẹmọ pówó kan ni ó ń padà sínú ẹkọ́nọ́mì wọn so àwọn tọ̀dọ̀ wa báwo ni kí ni nǹkan tá à ń ṣe are we really correcting anything in them. ṣáǹtẹ̀ ń ṣe àtúnṣe kankan nínú wọn. because tó bá jẹ́ à ń ṣàtúnṣe nínú wọn tá à ń kọ́ wọn níṣẹ́ míì ṣe wọ́n pọ́wọ́ tó dilẹ̀ náà ni èṣù ránṣẹ́ so èṣù ti rán wọn ṣẹ́ àwa mú wọn kúrò níbi tí èṣù ti ìdájọ́ wọ́n ń ṣàfù tàm pé kí ayé wọn lè yí padà ó yẹ káwa náà lè rán wọn ṣẹ́ míì kéṣù má bàa tún padà rán wọn iṣẹ́ kéṣù má bàa tún rán wọn iṣẹ́ burúkú mi so iṣẹ́ mi yẹn nínú àwọn iṣẹ́ tá a lè rán wọn ok ibi tá a wà yìí lónìí nísìn àwọn kan ló dúró ní ilé agbára àwọn kan ló wà lẹ́yìn kámẹ́rà àwọn kan ló ń kunjú fún wa àwọn kan ló ń ṣe tọ̀hún ṣe tìyìn tó bá jẹ́ ohun tí iṣẹ́ pọ̀ dáadáa tàbí tí wọ́n kọ́ wọn níṣẹ́ ọ̀nà tó jẹ́ pé àwọn tó ṣe bàtà dó wọ́n ń ṣe o ṣùgbọ́n wọ́n bá díẹ̀ ní kó wà productive. So running that system is not effective. So tí mínísítà wa bá wòye kíní yẹn ó ronú dáadáa then àwa náà tún máa wo the type of terms tí wọ́n ń fún àwọn èèyàn yẹn gbà mí àti pé ọ̀pọ̀lọpọ̀ gan bẹ nínú àhámọ́ yẹn Ọlọ́run má jẹ́ ara rìn fẹsẹ̀ sí tó jẹ́ pé ẹjọ́ ò tí ì kàn ẹ̀yẹ wúrú ìdájọ́ tó ṣẹlẹ̀ sí
igbákejì olórí aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin wa ní London ẹ̀yẹn wo bọ́n ṣe sáré ṣe judgement yẹn bó ṣe yá tó bá jẹ́ ìlú wa ni ó lè jọdún 30 á wà lẹ́nu ẹ̀. kódà ó fi hàn wípé àwọn tó ń bẹ tí wọ́n ti gbàdájọ́ rárá tí wọ́n ìbẹ̀rẹ̀jọ́ wọn nínú ọgbà ẹ̀wọ̀n táwọn sọ yìí wọ́n jẹ́ 53,000. so tẹ́ bá yọ kúrò ní 75 ẹ rí wípé about 22 péré gan ló ti gba ìdájọ́. so kí ni 53 yẹn ń ṣe ń bẹ̀. so ara problem ta ní nílùú yìí nìyẹn a gbọ́dọ̀ ṣàkíyèsí justice system wa kò ń ṣe wípé holistically tá a bá fẹ́ mú solution wá sínú problem a máa wò kí ló fà á so 50 something yẹn kí la lè ṣe tá a lè dispense judgement fún wọn kíákíá gbogbo àwọn olórí CJ state wa kọ̀ọ̀kan chief justice state wa kọ̀ọ̀kan kí wọ́n túbọ̀ jọ kán bá tẹpẹlẹ mọ́ ìbẹ̀wò àti ṣíṣe iṣẹ́ ìdájọ́ àwọn tí ò tí gbàdájọ́ yẹn ìyẹn já kọ́kọ́ èkejì ni wípé àwọn tó jẹ́ amòfin wa kí wọ́n dákun kí wọ́n bá wa máa jáwé sóbì nípa pé àwọn náà kàn máa físìtì ibẹ̀ yẹn àwọn NGO wa náà kàn bá wa máa físìtì ẹlòmíì wà tó yẹ pé wọ́n ti ṣèdájọ́ ẹ̀ gan o bóyá fine 2,000 ẹ̀wò Rotary Club wa kan ní Kaduna ní bíi oṣù kan sẹ́yìn wọ́n lọ sí ilé àwọn correctional center wa kan ṣe believe pé almost about 20 thereabout làwọn inmate tí wọ́n free nítorí pé owó fine ni ẹlòmíì 10,000 ẹlòmíì 2,000 ẹlòmíì 5,000 ní wọn rí san wọ́n fi wà níbẹ̀ ó sì tún wà bẹ́ẹ̀ ó sì tún wà níbẹ̀ wọ́n ti ṣèdájọ́ yóò sì máa jẹun sí wa lọ́rùn. ẹ̀gbọ́n ṣé yẹ wàá fi pa ni kò gbọ́dọ̀ kú náà ń gbà tó yẹ pé. owó tó yẹ kó san gan àti ná kọjá owó tó yẹ kó san. so yẹ ká ní another way bójá ńgbà tó wà ń bẹ̀ yẹn ó lè lọ gé oko ẹ ṣe jẹ́ ká fún lóko kó gé tó commensurate sí iye owó tó yẹ kó san kó máa lọ. ó yẹ kó máa ní community service ok tó bá ṣe báyìí wá gbálẹ̀ bíi tó bá ṣe báyìí jùkọ́ bíi gbogbo owó ńláńlá tá a fi ń gé àwọn lọ́ọ̀nù gbogbo ibi àdúgbò yín yìí ìṣẹ̀mọ̀ bó ṣe rí yín yìí mo mọ̀ pé òpópó mọ́kà àbí tó mọ́ roro yìí ọ̀fẹ́ kọ́ ló bá dé irú wọn yẹn tí wọ́n bá ń ṣerú yẹn ẹ jẹ́ free ẹ̀ ẹ jẹ́ ká jẹ́ kí wọ́n máa lọ ẹ jẹ́ kí ni ẹ lè máa reduce yóò máa reduce budget tí wọ́n ná fún ìtọ́jú àwọn èèyàn yẹn 2 tí wọ́n bá wà productive mo ṣe sọ fún yín yẹn bàtà tí wọ́n ṣe ó pọ̀ à ń ship bàtà yẹn jáde iṣẹ́ ọnà à ń tà sókèèrè á tún máa rí foreign exchange so dáadáa ju because wọ́n wà in the controlled area ti wọn so kò sí ohun tó yẹ ká ha ọmọ gágà tẹ́bárẹ́ lómi tó bá jáde wọ́n á funfun it shows that ibi tá à ń kó wọn sí gan kún so ẹ jẹ́ kí àwọn aṣòfin wa kàn bá wa ṣàkíyèsí ibẹ̀ yẹn mo tẹ̀lé jẹ́rìí Dr. Adébáyọ̀ mo mọ̀ pé yóò ṣàkíyèsí àdúgbò ohun tí ọba débẹ̀ because irú àwọn ohun tí ò bá tọ́ mo jẹ́rìí ẹ̀kọ́ fẹ́ràn ara. ọ̀dà ẹ wá jẹ́ ń béèrè eléyìí nígbà tí ANUOLUWAPO tó ń wà ní gbogbogbò èmi ń padà ìjà mọ̀ pé ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ lè mí nígbà tó ń wà ní gbogbogbò èmi ń padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ Ìbàràpá lè mí ọ̀pọ̀lọpọ̀ nísìsiyìí máa ń kà á dókítà wọ́n tá a fi ṣe mẹ̀kúnnù àwọn aṣòfin yín náà ara wọn kan tí wọ́n yé ṣe dáadáa ẹ̀yin wá rèé tẹ́ ẹ jẹ́ aṣojú àwọn ọ̀dọ́ tọ́pọ̀lọpọ̀ gbà tí yín kí ni àwọn èrò yín nínú ìṣèjọba tí ń bẹ lóde yìí nípa pé bóyá kọmíṣánná ni o pé bóyá afúnni ní oyè ni o kí ni èrò tí abẹ́ẹ̀fẹ́ ṣojú wa mọ́ ní ẹkùn Ìbàràpá àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nípa ìṣèjọba Ṣèyí Mákindé nípínlẹ̀ Ọ̀yọ́ kí lẹ rí sí i kí lẹ sì ń wòye lọ́wọ́ yìí. dókítà ẹ ṣeun fún ìbéèrè tẹ́ ẹ béèrè òun ìbéèrè yẹn ṣe rí tẹ́gùn ẹni bá jórí orí máa ń yọ àtọkùn kò tí ì ṣẹlẹ̀ rí èmi rò pé gómìnà wa tó dolóògbé àná nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n pè ní kò ṣẹlẹ̀ rí àṣé késekése la rí kàsàkàsà ń bọ̀ kí ni ó ṣẹlẹ̀ rí Ṣèyí Mákindé ọdọ́sì gbogbo rẹ́kọ̀dù tí ń bẹ ńlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò tí ì sírú rẹ́kọ̀dù bò tí Ṣèyí ní tó fi wọlé ẹlẹ́ẹ̀kejì yìí rí lẹ́yìn tí Borno òun tún ni májìn tó ọ̀pọ̀ ó bùyàrí so nítorí ìdí èyí gómìnà wa ó jẹ́ gómìnà elétò ó jẹ́ gómìnà tó mọ ẹ̀tọ́ ó jẹ́ gómìnà tó fẹ́ràn àwọn ọ̀dọ́
ó jẹ́ gómìnà tó tẹ̀ fọkàn àwọn ọ̀dọ́ balẹ̀ wípé ìjọba èkejì táwọn ṣe àwọn àtàwọn ọ̀dọ́ làwọn jọ máa ṣe. gómìnà jẹ́ nìkan tí ó ń wo ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé tírò àwọn yìí bá kúrò àwọn wo ló yẹ kó máa ṣe. gbogbo àwọn Awólọ́wọ̀ tá à ń gbúrò wọn ọmọ ọdún mélòó ni wọ́n ń gbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gan ò tó ọjọ́ orí irú wa yìí. ẹ bá wo kọmíṣánná tó kéré jù Nàìjíríà tí wọ́n kọ́kọ́ yàn ẹ rí i pé ọmọ ìlú tí mo ti wá ni so engineer Dr. Ṣeun Fakorede ìpínlẹ̀ Ọ̀yọ́ ni gómìnà wa fi hàn pé òun fẹ́ràn ọ̀dọ́. campaign tí gómìnà wa ràn nínú ilé àwọn ọ̀dọ́ la kó ipa tí ó pọ̀ jù. àwọn tó lọ ṣojú wa nílé ìgbìmọ̀ asòfin tó wà níbẹ̀ tó pọ̀ báyìí ọ̀dọ́ ló pọ̀ nínú wọn. mo sì gbàgbọ́ wípé ìgbà tí gómìnà ó bá máa yan àwọn alábàáṣepọ̀ wọn náà àwọn ọ̀dọ́ tún ní ipa tí yóò tún pọ̀ láàrin wọn. so ẹ wá béèrè lọ́wọ́ èmi pé bóyá àbí mo ṣe nǹkan míì mọ́ ni no ṣe rí inú ìjọba ètò ni tí a bá jẹ́ kí wọ́n tó bó ṣe kí wọ́n tó kò sẹ́ni tí ò ní kàn gbogbo wa kọ́ la lè lọ ṣojú gbogbo wa kọ́ la lè jẹ́ alága ìbílẹ̀ gbogbo wa kọ́ la lè di kọmíṣánná gbogbo wa kọ́ la lè di board chairman gbogbo wa náà kọ́ la lè di gọ́fúnà so ipò yẹn ó wà fáwọn kan lákòókò kan so makanmakandẹ ló yẹ ń kàn lórí èyí tó kan ara wo nísìn ó bọ̀ àkàrà ẹ̀dẹ̀ èyí ọba kàrà gbọ́ra ó bọ̀ àkàrà dèrè èyí ọba kàrà èrúwà ó bọ̀ àkàrà gbọ́ra so èyí tó ti kàrà gbọ́ra èyí tó kan gàngàn yóò kà yìí tẹ̀ èyí tó ti kàrà yìí tẹ̀ yóò kà tá pa so ibo là ń lọ tààrọ̀ kọ̀ ẹ má jẹ́ àkànjú kásá máa kánjú dókítà ẹ má jẹ́ àkánjú so nígbà tí gbogbo àwọn ọ̀dọ́ ní Ìbàràpá ò tí ì pé àwọn ò tẹ̀lé mi tí wọn ò dẹ̀ sọ pé mi ń ṣe aṣíwájú àwọn ọmọ so níwọ̀n bá gbà tí ibi sì ń gbọ́ tiwọn tí ọ̀rọ̀ wa dẹ̀ ń wọra wa àwọn ọ̀gá wa tí a sì níwájú bí àwọn dókítà wa Olúṣọlá Ayọ̀délé Ọ̀túnba Adémọ́lá Ọbáfẹ́mi Deputy Chief of Staff lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀gá mi mo tún kí wọn kú oríire fún àǹfààní kí wọ́n tún wà láàrin 15-man transition committee tí yóò ṣe bí ìjọba ó tún ṣe gbọ́wọ́ fún ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ so àti olórí wa tí àwọn wíyẹn náà olóríire MHR wa Dr. Adébáyọ̀ mo mọ̀ pé ńgbà tí ọ̀rọ̀ ó bà délẹ̀ ládùúgbò wa gbogbo àwọn tí wọ́n ó pèsè orí tábìlì náà ni wọ́n sì tó bó ti tọ́ àti bó ti yẹ àtúnú àwọn baba ńlẹ̀ o tẹ́ pé àwọn bàbá wa náà lámẹ̀ẹ́tọ́ ìlú ni wọ́n sì mọ ìka tó bá tọ́ sí mú báyìí ni wọ́n fi rí mú tí àkókò yẹn bá tó ẹ jẹ́ àfọkànbalẹ̀ dídùn ní ọ̀sán oṣù. lórí ọ̀rọ̀ ilé tí àjọ elétò ìlera lágbàáyé àjọ WHO tó gbé jáde nínú ètò tí ipò orílẹ̀-èdè wa Nàìjíríà ní orílẹ̀-èdè tó ṣe ipò kejì nínú iye àwọn ikú ìyálọ́mọ tó ń wáyé jùlọ lágbàáyé kí ni ẹ lérò pé orílẹ̀-èdè wa pé a lè ṣe láti dẹ́kun iye yìí. ANUOLUWAPO obìnrin ni ọ́ èmi tí mo jókòó yìí náà mo ti níyàwó mo bí ọmọ ìyàwó mi nọ́ọ̀sì ni so mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ìyá mi òun náà bímọ ló ṣe bí èmi so kò síbi tá a ti máa gbọ́ ikú ìyá lọ́mọ tínú èèyàn ò dùn because bíi kí èèyàn lọ odò kó pọn mi kó máa gbómi bọ̀ wálé kí ó wá ṣubú kí a gbé fọ́ omi tún wá dànù ṣé mo kó tó bá kò sí èyí tó dànù méjèèjì o ṣùgbọ́n labour loss tó tó láyé yìí ò sí so ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ọgbọ́n ẹ̀ la máa ń pariwo pé ìjọba nìkan náà kọ́ ló lè ṣe kìnìyàn ṣùgbọ́n ibi tí ó ti kàn jọba ni pé ẹkọ́nọ́mì wa a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí jẹ́ kí n sọ fún ọ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni òun ṣe antinata lákòókò tó yẹ kí wọ́n ó bẹ̀rẹ̀ ẹ̀rù tó sì máa ń bà wọ́n ni pé toríjọ́ tí oṣù bá ti lé sóbìnrin lára báyìí ló yẹ kó ti bẹ̀rẹ̀ antinata wọ́n yẹ owó báwo ni ṣe ń dún báwo ni ó yá lọ́wọ́ wéètì ẹ tí o bá jẹ́ wéètì ẹ bá jẹ́ 10 lónìí tó bá jẹ́ ọjọ́ 15 tó bá tètè bẹ̀rẹ̀ wọ́n á ní o kọ́kọ́ máa wá ní oṣù kọ̀ọ̀kan tó bá yá wọn á ní o máa wá ní ọjọ́ 15 láàrin oṣù kọ̀ọ̀kan àtijọ́ 15 a gbàgbọ́ pé ó yẹ kí ọmọ máa dàgbà tí o bá ti wo wéètì ẹ lónìí tí wọ́n wo wéètì ẹ sí ti ìjẹ́ 15 tí ò bá sí yàtọ̀ nǹkan kan ti ń ṣẹlẹ̀ tí wọ́n bá wo ẹ̀jẹ̀ lónìí
tí ó di jọ́ mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n wo ẹ̀jẹ̀ tẹ́jẹ̀ yẹn bá ti lọlẹ̀ wọ́n lè sọ fún ẹ pé ẹ̀fọ́ di kó máa jẹ o ó yá bu kìíní díẹ̀ o ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ẹ̀rù máa ń bà wọ́n láti ẹ̀ ti kọ́kọ́ lọ rẹ́gísítà owó wo ni ó mú lọ ọkọ̀ ní ọlọ́kadà wẹ́dà ni iná kò sí tí ó fi ṣiṣẹ́ nígbà tí ò rówó tí ó mú délé owó wọn bá tíyàwó ẹ̀ ń tà nínú yéré tí wọ́n ń tà àánú ò lè mọ yéré kò lè mọ yéré ẹ̀pà tí wọ́n tó ń yan ni yéré so bóyá ó ṣe gúgúrú díẹ̀ àtẹ̀pà díẹ̀ sọ fún mi èló ni wọ́n ó rí lórí gúgúrú àtẹ̀pà. tí ó fi lọ rẹ́gísítà fún antinata. wọ́n ti bí méjì sílẹ̀ tẹ́lẹ̀ so méjì ni ó jẹ nínú gúgúrú àtẹ̀pà yẹn àwọn èèyàn jẹ tí ebi bá ń pa wọ́n so èló ni wọ́n kójọ tí ó fi lọ rẹ́gísítà antinata so ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní lọ nǹkan ó sì máa ṣe wọ́n ohun tó ń jẹ ní over nutrition sí gúgúrú àtẹ̀pà tí ò tiẹ̀ yẹ economy ló fà á iṣẹ́ ọkọ kò lọ déédé ìyàwó náà sì ní bóyá iṣẹ́ tíṣà àgbélékà tàwọn iléèwé aládàáni ni ó ń lọ tí ò sí standard tó yẹ pé bóyá 6,000 10,000 náà fún lóṣù ó sì ẹrù ló wà nù yìí yóò sì dùn mú ṣọ́ọ̀kì yóò máa kọ́ àwọn ọmọ aláriwo ṣé bí so wọ́n tẹ́ bá wo gbogbo kínní yìí economy náà ló fà àìsíṣẹ́ ń lò àwọn tó ní iṣẹ́ ò lọ déédé àwọn tí wọ́n ṣe kò sí iná tí wọ́n fi ṣiṣẹ́ because tó bá jẹ́ pé iná wà because power is much ó ní ṣe tó pọ̀ jù nínú economy tí iná bá wà tí agbára wà ọkọ yẹn yóò ríṣẹ́ ṣe yóò mú owó délé ìyàwó náà bó jẹ́ ice water ló lè dì sínú fíríjì wọn yóò dì yóò tà so irú àwẹ̀ tó kọjá yìí yóò ti mọ iye owó tó ní yóò lè lọ ṣe registration yóò lè ṣe kínní then àwọn ẹlòmíì náà nígbà tí ó bá dọjọ́ kúnlẹ̀ àti iṣẹ́ mọ̀kọ́ni tí ò register àsìkò tí ó bá fẹ́ bímọ ó lè jẹ́ àwọn agbẹ̀bí abẹ́ ilé ibẹ̀ ni wọ́n ti máa ń tún pa àtìyá àtọmọ ó yá gbin ó yá fà á ó yá mí díẹ̀ ìyá òun kìnnì kan yóò máa fi tí ò yẹ kó fi wá ọmọ ọlọ́mọ lẹ́yìn fi wọ́ ọ nínú àwọn ibi tá a ti máa ń sọ life nù nìyẹn so tá a bá wo kíní dáadáa ẹ rí i pé mo ti sọ bí nǹkan bíi mẹ́rin the economy has an impact àìlówó lọ́wọ́ kò jẹ́ kí wọ́n tètè lọ ṣe antinata lásìkò tó yẹ kó jẹ nutrition tí ìyá ọlọ́mọ ń jẹ kò ṣe déédéé birthplace ibi tí wọ́n ń bímọ sí ọ̀pọ̀lọpọ̀ ni ó ń lọ the registered birthplace so kíní ẹ máa ń affect àtìyá àtọmọ. ọ̀dà ẹ̀jẹ̀ àdókè lọ́hùn ní pápápá ká lè gbé pé àwọn èèyàn láàrin ìṣẹ́jú àyá mẹ́wàá tó kù yìí ẹ̀yin aráalé tá a bá ti padà dé ní ìsìn a máa gbé pé yín ẹ̀jẹ̀ àdókè lọ́hùn ẹ ṣeun àlejò wa a ṣe wà lórí ètò à ń lọ à ń bọ̀ àti ìdè. Yorùbá kan orísun kan ayẹyẹ kan Ifẹ̀ òòyè Ifẹ̀ òòdáyé ẹbí ojúmọ́ ti má kárí ayé kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kí wọn nílẹ̀ òòyè kò ga kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kí wọn nílẹ̀ òòdáyé Ilé Ifẹ̀ ilẹ̀ Oòduà adé àrè. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní láti pè wá wọlé nọ́mbà tẹ́ ẹ máa pè sí iná ló ń bẹ lójú móhùnmáwòrán yín o ẹ ti láǹfààní láti máa pè sórí ètò yìí ẹ má wàá gbàgbé àwọn òfin eléyìí tá a ti jọ là kalẹ̀ o bẹ́ẹ̀ bá ti pè ẹ jẹ́ àkọ́kọ́ gbé pé àkọ́kọ́ yìí ná ẹnìkan ń bẹ ńbẹ̀ ẹ ló ẹ káàárọ̀ o. ọlọ́run ní tòó. ààrẹ mẹ̀kúnnù. kábíyèsí bàbá. hello. ẹ tẹ̀ wájú sà á gbọ́ yín. hello. hello. ojú òpó náà lórí bẹ́ẹ̀ ẹ ṣe láǹfààní láti máa pè wá wọlé ẹnìkan tí ń bẹ ńbẹ̀ hello. hello. ẹ káàárọ̀ o. hello. hello. ẹ káàárọ̀ o. hello. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o tàlà ń bá sọ̀rọ̀ láti bo. ẹ káàárọ̀ láti Adébáyọ̀ Akíntayọ̀ ni láti lu Africoast ni o. láti orílẹ̀-èdè Africoast. Adébáyọ̀ Akíntayọ̀ ni o láti lu Africoast. ẹ ṣeun láti Africoast ẹsẹ̀ iwájú. àdúpẹ́ lọ́wọ́ yín gan ni fún ètò ọlọ́ọ̀bá wa máa tó o. àmì o
adúpẹ́ fún bàbá tẹ́ gbé wá sí orí ètò. Ìmọ̀ràn ìjọba wa yan ọ̀rọ̀ ìyànnà náà ọ̀rọ̀ àdúgbò ní ẹ̀yìn bàbá. Bẹ́ẹ̀ni. Tí ìlú bá dára, tí ẹkọ́nọ́mìkì bá dáa, òun tí kí gbogbo wọn náà láti lè ṣiṣẹ́ ìjọba. Ó bá nìkan ó ṣiṣẹ́ tí wọ́n ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé káníná dára, ẹni tó ń ka omi náà yóò rò níta, ẹni tó yóò lè ra ọkọ rẹ̀ lọ́wọ́, ẹni tó ń lọ sóko náà yóò lè ra àǹfààní láti fún òun náà lọ fún ìrùkọ òun wá sílé. Ìgbà tí ìpayà bá wà nílùú, kò sí àǹfààní kankan fún aráàlú tó fẹ́ ti fún ara rẹ̀. Ní ìbẹ̀rù gbogbo wà lọ́sùn wà lọ́sùn. Ẹwọ́rú ọ̀rọ̀ tẹ́sán lánàá tí àwọn kan ti ṣe pé lágbájá abẹ́gbé lágbájá lọ ní ẹjọ́ tó ń tọ́kàn wá sí i. Ó ń dà fún ẹnì kankan tá a rí ẹni tí mú ìfọ̀rọ̀ táwọn tó mú àpẹẹrẹ kankan jáde. Nígbà tí àwọn Yorùbá ń ṣe Yorùbá ní sọ tí nítorí bàbá bá jà tó bẹ̀rẹ̀ léèrè pé bàbá láti ẹ̀ ní ẹgbẹ́ báyà kalẹ̀ wípé kó jẹ pẹ́sẹ̀ǹtì alẹ́gbẹ́ bàkalẹ̀ wọ́n ní gbèsè táwọn lè kàkàlẹ̀ bíbí Tinubu náà lọ. Nígbà tí èkó ò tí ì dára, òun náà ló tí èkó ṣe. Tí èkó ti dájú gbogbo èèyàn tó wá tí èkó ní ìsìn. Ní ìsìn ìgbà tí wọ́n wá di pé ẹ̀wọ̀n tó mú náà ẹ̀wọ̀n tí ó bá gbà ṣe ní tíwáàkì lẹ̀. Wọ́n ní kí wọ́n pè kí lágbà tó kọ́kọ́ wá jẹ ìgbà tí wọ́n lóhùn ọ̀fẹ́. Àkókò yìí ti ń pè lọ. Ó mọ ẹni tí ó mú lọ síbẹ̀. Ó tún mọ́ lè ní tó mú lọ sí padà. Ǹjẹ́ ká wá ní àwa rí irú èèyàn bẹ́ẹ̀ ó lè mú àwọn mẹ̀kúnnù pé ẹgbẹ́ nínú òṣèlú lọ́wọ́ sókè tí wọ́n náà tó tà nínú lọ́wọ́ sókè. Ǹjẹ́ àǹfààní ò ní sí gbogbo wa ǹjẹ́ gbogbo wọn máa dára wa láàmú. Láàmú dára wa láàmú. Ẹ ṣeun àdúpẹ́. Ìgbà tí wọ́n wá sàn olókù lórí yàrá mọ́ lọ́wọ́ o. Ẹ ṣeun àdúpẹ́. Tí ẹ̀yin náà bá tún láǹfààní láti pè wọlé láti orílẹ̀-èdè Africos yìí Côte d'Ivoire náà nìyí ti wọlé ẹ sì láǹfààní láti máa pè wọlé nọ́mbà tẹ́ pè sí ń bẹ lójú móhùnmáwòrán yín ẹ wá ṣe ọ̀rọ̀ yín ní ṣókí torí àlejò wa. Ẹ̀lú ẹ káàárọ̀. Ẹ̀lú ẹ káàárọ̀ ààrẹ mẹ̀kúnnù. Kábíyèsí bàbá. Ìyá àfihàn Àánú. Ẹ káàárọ̀ sà. Mo ti kí àlejò wa. Ẹ káàárọ̀. Wọ́n ní àgbékalẹ̀ tó dára. Sẹ́mu ńgbà mi wọn ní tí ò bá yẹ lọ́wọ́ Abdulrasaq ṣètò láti Kẹ́ńjì. Láti Kẹ́ńjì ẹ̀ tẹ̀wájú sà. Bẹ́ẹ̀ni gbà mí wọn ní tí ò bá yẹ lọ́wọ́ Èkúté kò ní yẹ lọ́wọ́ Ẹ̀bìtì. Ìjọba ló kókó pọ̀ nínú pa ìfàsẹ́yìn tí ọrọ̀ ajé Nàìjíríà dé. Ètò ààbò lásán ni àbítò nẹ́tì àlejò wa gẹ́ mẹ́nuba. Ọba àwọn àgbẹ̀gẹ́ tó jẹ́ pé ó fẹ́ dáko owó oògùn fi gbogbo gẹ kò yí ó dídá. Pípò sílẹ̀ gbòòrò ń tì èyí síná jẹ́ kí ó jẹ́ kọ́rọ̀ wọn mẹ́hẹ. Kò tí ì rí oúnjẹ jẹ sẹ́ńbẹ́ nìyàwó ti lóyún ló pé bóyá hospital kẹyà. Hospital ya. Kò sí wọn tó jọ wọn ò tiẹ̀ tí ì jẹun lé. Nígbà tí òsínà tí ò fi ṣiṣẹ́. Then àwọn tó ti ṣe ìjọba gẹ èmi oṣù kan oṣù méjì mẹ́ta ẹlòmíì ò rówó gbà. Tíyàwó náà sì rí pé òun lóyún nú tí lóun fẹ́ ní kọ́kọ́ òun mú wá. Iṣẹ́ ìyàwó ni òsì lọ́dún lóyún. Ẹ ṣeun bàbá. Pípọ̀ lọ́wọ́ ìjọba àníkíní yìí wà. Ọlọ́wọ́ fún wa níjọba àánú. Àmín. Ẹ ṣeun àdúgbò. Ìṣàánú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àmín o. Ẹ̀lú ẹ káàárọ̀. Ọlọ́wọ́ fún wa níjọba àánú. Hello. Tẹ́ ẹ bá ti pè é máa yí ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ pátápátá nítorí etí kì í gbéjì. Ká béèrè lọ́wọ́ ẹni tí ó jẹ́ àlejò wa nítorí pé àkókò yẹn ti ń lọ. Ọ̀gbẹ́ni Toríọlá. Mo jẹ́ yín. Gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ Rotary tí ẹ ti ṣe àti aṣíwájú àwọn ọ̀dọ́ ǹjẹ́ ó ní ọ̀nà àbáyọ tí ẹ rò páwọn ọ̀dọ́ wọ́n ní lọ́wọ́ wọn láti jẹ́ kí àwọn àléébù wọ̀nyí kó kúrò láì fa wàhálà láì mú rògbòdìyàn àwọn àléébù tẹ́ kálẹ̀ wọ̀nyí ṣé ẹ rò pé ó ní ìgbésẹ̀ táwọn ọ̀dọ́ lè gbé. Ẹ ṣeun mo ti tún gbórúkọ dókítà mi lónìí èmi ò mọ̀ pé wọ́n ní ààrẹ mẹ̀kúnnù. Ọlọ́run ló pè bẹ́ẹ̀. chairman àwọn ọlọ́rọ̀ nìkan jẹ́ o. Gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè bàbá àwọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní kọ́lọ́wọ́ fún àjọba àánú ṣòro oníjọba kan tí wọ́n fẹ́ fún ẹ. So ráwọ̀ bá wa ṣe àwa ọ̀dọ́ nítorí ìgbà tí mo pera mi nísìnyí mo pera mi sínú ọ̀dọ́ àwa ọ̀dọ́ a nílò láti kọ́kọ́ ṣera wa lóṣooṣù ọwọ́ àgbájọwọ́ òun la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí
àwọn tó wà ń bẹ̀ tí bá ti ń dùn wọn fẹ́ filẹ̀ o. òun lẹ tún kà nínú ìròyìn lẹ́ẹ̀kan èèyàn tó ti pé 60 wọ́n tún jà pé kí wọ́n fi kún dé 65 káwọn tó kò lẹ́nu iṣẹ́. ó ti gbàgbé pé òun bímọ tó rán lọ léèwé. ó ti gbàgbé pé ọmọ tòun yẹn tóun bá kó ń bẹ ọmọ yẹn ò lè ríṣẹ́ mi. òun àtàwọn ẹgbẹ́ wọn tó ń jọ gbaṣẹ́ ńgbà yẹn táwọn yẹn ò bá kúrò ìgbà wo làwọn ọmọ tí wọ́n tó ń bí táwọn náà jáde yẹn fẹ́ bọ́ síbẹ̀. so ṣẹ́mọ̀ human being àwọn ẹ̀dá èrò tara ẹni nìkan yẹn ó máa ń kó bá wa. èkejì ni àwọn ọ̀dọ́ gbọ́dọ̀ fi èrò ìmọ̀ tara àfẹ́mí a gbọ́dọ̀ fi sẹ́gbẹ̀ kan. because àwọn àgbàlagbà yìí náà tí wọ́n fẹ́ kúrò bẹ́ẹ̀ yẹn àwọn tí wọ́n máa lò láti máa tako àwọn ọ̀dọ́ tó bá fẹ́ kí nǹkan yí padà ọ̀dọ́ náà ní ohun tí wọ́n sì fi tàn wọ́n ni pé a fún ọ ní ọkọ̀ ìwọ la fún ní olórí ọ̀dọ́ ìwọ la fún ní ipò yìí so ìmọ̀ tí ẹ̀yẹn nìkan ni ó máa rí kò ní rí collective effort kò ní rí collective benefit fún àwọn ẹlòmíì so ọ̀dọ́ lẹ́yìn pàṣẹra ló ṣọ̀wọ̀ èkejì ni pé ìmọ̀ tara ẹni nìkan a gbọ́dọ̀ fi sílẹ̀ ìkẹta bẹ̀ ni wípé bá a ṣe the value system wa a gbọ́dọ̀ change orientation of value system wa a ti gbàgbọ́ nísìnyí ìwọ tó o bá ti lówó lọ́wọ́ o lè lọ́rọ̀ lẹ́nu èyí ń gan ní lé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ láti wà tí ò tọ́ nítorí pé àwọn tí wọ́n bá tàbújá yìí dé wá bá wa nílé tàbí àwọn tó bá tèkó dé àwọn tó bá ti Abidjan dé bí bàbá mi ẹ̀kan àwọn ni àwọn èèyàn kọ̀ọ̀kọ́ fẹ́ kí wọ́n sọ̀rọ̀ so ó wá mú káwọn ọ̀dọ́ náà máa sáré pé àwọn gbọ́dọ̀ àwọn táwa wà lé ńkọ́. kí là á ṣe ẹ ṣeun adúpẹ́ àkókò ti lọ ànílé gbé pè mọ́ ẹ bá wa dágbére fáwọn aráalé pé tá a bá sì pè yín jọ mi ẹ mà jẹ́ wa ní ṣókí. gbogbo aráalé mo dúpẹ́ o ẹ ṣeun gan o iléeṣẹ́ KAFTAN TV iléeṣẹ́ yóò máa ròkè lágbára lọ́wọ́ Ọlọ́run etí táwọn aráalé fi ń gbọ́ iná ò ní di o kò ní di ohun tí wọ́n máa náwó sí o gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi lónìí mo dúpẹ́ o ẹ̀yin tẹ́ lù wá lọ́gọ ẹnu ẹ ṣé Ọlọ́run ó tún máa kọ́ wa láti mọ̀ ṣe sí o arábìnrin àní ò ṣe o. dókítà ẹ ṣe máa dúpẹ́ ààrẹ mẹ́kúnnù. adúpẹ́ pé a kò sórí ètò tí ẹ sì dá wa lónìí ẹ ṣe adúpẹ́ ẹ yára lé oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe lórí ẹ̀yìn tẹ́ bá fẹ́ jẹ́ akínyìn púpọ̀ pé ẹkùn àìbínú jẹ́ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ láti ọjọ́ ajé títí di ọjọ́ ẹtì ìyẹn láti aago 11 òwúrọ̀ títí di aago 2 ọ̀sán tẹ́tù máa pàdé lórí ètò yìí ètò wa ǹjẹ́ ti gbọ́ náà ni èmi mọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Anúolúwapọ̀ ọmọ Ògúnníyì náà ni mo dágbére fún pé káfíńre ayọ̀ àti ìdùnnú pàdé láṣẹ Ọlọ́run ọba ire náà ni ojú wa yóò máa rí lórí ọjọ́ ayé wa ẹ máa yáṣẹ o. Dókítà Olamide MC tó gba skiyaski miskiyaski yagba yaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfà tó níjọba of ìjọba kingdom èmi náà mo tún dágbére fún yín lọ́sẹ̀ yìí ipò tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká tó pàdé eré lójú gbogbo wọn màrí lágbára Ọlọ́run bá mi Èdùmàrè títí ìgbà náà gbogbo wa nílé iṣẹ́ KAFTAN television náà là ń dágbére fún yín pé ó ṣe kí ni o ó dàbọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó.